Grandpa, surprise yẹ̀wò ẹ fẹ́ ṣe kò mí. Grandọ̀sà mọ́ ní sùúrù. Èmi ṣáà ni mo wí mo fẹ́ ṣe surprise kù ọ́. Èní nìkan nínú àwọn bàbá nílẹ̀ gbóná ṣayẹyẹ ọjọ́ ìbí. Mo fẹ́ kọ́ gẹ̀ẹ́sì bí ìrìn ilé ìbò ṣe máa ń wí. Michael Johnson. Ṣé Michael Johnson jọ ọmọ Nàìjíríà débi yìí ń èbí sílẹ̀ gbóná? Ẹ jẹ́ ronú. Má wulẹ̀ ronú, ọ̀lẹ́ wí barista ni tàbí kọ́ wí bàbá sùúrù ní báwọn. Ó dá ta ni. Èní ni bàbá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Aláyélúwà Ọba Adédòkun Ọmọnìyí Abọ́lárìn ti Òkè Ìlá-Ọ̀ràngún. Kábíyèsí o, aláṣẹ àtolùdarí iléèwé Abọ́lárìn College yóò ń bẹ ní Òkè Ìlá-Ọ̀ràngún. Mo ti á gbọ́ wí gbogbo ọmọ yóò ń bẹ níléèwé òun. Ọ̀fẹ́ lówó sùkú wọn yóò ṣe dérí aṣọ yìí ń wọ̀ àti gbogbo òwe. Èmi lọ tí ì rí. Mo ti flash yan bí ẹ̀ẹ̀mejì mo sì mọ̀ wí kábíyèsí pè mí padà. Ìyẹn gan ló yẹ ká máa pè ní afúnimọ́wo bẹ. Ọmọ àrùtúmọ̀ lódòdó, ọmọ enílé tewúre, ẹ̀yìn lọ́nà wọn àdúgbò. Ẹ̀yìn orí mo ródòdó wàṣẹ, mo régbin mo mú pọnmọ nínú oko, mo fàlárì sókun ṣòkòtò. Ọmọ ìlànṣọ lóko, ògún mi pẹkẹpẹkẹ, ká mú ògùn ká mú wọmọ láyè. Ọmọ àṣàgbẹ̀ ògèdè bí ẹni pé kò lébè kan nínú oko. Ọmọ wárọ̀gún àgàdẹ, ọmọ àìrìn ìròwò lọ́nà ọjà. Ọmọ tewétewé là ń yàn kọ, tí òwò là ń yàn kàrà. Ọmọ ewúrẹ́ Ọ̀ràngún yóò ń jẹ lẹ́sẹ̀ gbàgede, àgùntàn Ọ̀ràngún yóò ń jẹ lẹ́sẹ̀ yàrá. Kábíyèsí náà ló pè mí yìí o, Grandọ̀sà. Kábíyèsí o. Gbogbo àwọn ọmọ Òkè Ìlá-Ọ̀ràngún yóò ń bẹ ní Libya pátápátá ìná ló jẹ́ kó mọ̀ wí ní láyẹyẹ ọjọ́ ìbí. Bá mi èlé gbàdúrà kò yín torí ẹni àdúrà níyìn. Ẹ tí a ṣe ọdún yìí o, ẹ mọ̀ sí ọ̀pọ̀ ọdún láyé. Lágbára Ọlọ́run ẹ̀mí yín gùn, ní àlò nínú ìbànújẹ́, ní mọ́ gbọ́mọ sí, ní rúkú aya nínú ayé, mọ̀ rìn, ní kọsẹ̀. Lágbára Ọlọ́run agbára àti àṣẹ Elédùmarè gbélé yín lọ́wọ́, ní sílò. Grandọ̀sà náà bẹ́ẹ̀ kún gbé fóònù. Kábíyèsí o, àṣẹ ọba yóò ń bẹ lẹ́nu yín.